sọ fún toko kádọ̀ gbọ́ kó lọ́rùn fóbẹ̀ ní kíá kọjọ́ tá a ti retí ti pé ọjọ́ bí ìyàwó Man City lóko. Ọ̀ṣọ́ Lukman ló pè mí o ọmọ Man City ló lọ́jọ́ tá a bó lólùfẹ́ òun ò ṣe pàtì. Ǹlẹ́ ọmọ Balógun Jáyésìnmi ní Kòròdú ìwọ mò ń kí. Kudirat Àbẹ̀ní ọmọ Jáyésìnmi ó ti ṣọdún èyí náà kórí ojú òtúnṣe mi. Ọjọ́ abíní ò ṣe gbàgbé láyé o. Àbẹ̀ní gbogbo èèyàn ló bẹ́ẹ̀ dúpẹ́ kọjọ́ tàbí ẹ kò láyọ̀. Ọlọ́jọ́ bí o amọ́lẹ́wà bí àdàbà the apex of beauty olólùfẹ́ rẹ ọmọ Man City ló ní you are a blessing to Ọ̀ṣọ́ family. Ó ti yá kúnugú kì í kúnléwé Kudirat Àbẹ̀ní ó dàgbà dògbò ó sì ní mọ̀yà. Àní gbogbo ara ní ṣẹ́fúnṣẹ́fú fi ṣajé. A kì í bá lé ayò láì fún ọmọ Balógun Jáyésìnmi. Bó o ti ṣe ṣọjọ́ bí lónìí ilé rẹ̀ dilé owó ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ dọ̀dẹ̀dẹ̀ ọ̀rọ̀. Ó pọ̀ ọlọ́jọ́ bí garatọ́ o. Àbẹ̀ní adé ó yá gbé bọ́dì sókè kó o fi kábíyèsí Èdùmàrè. Màmá Mustekimot Ajẹ́bọ̀wálé ti pádùn tuntun. Màmá Uzenat Ọlọ́ládé ló ń ṣọjọ́ òbí ní gbogbo èèyàn ṣe ń yọ̀ ṣẹ̀ṣẹ̀. Happy birthday to you. Màmá Malik Àtàndá. Màmá Alimat Ìyẹ́tọ́lá. Every 10th of October is your day. Ọjọ́ tó pé ṣe ni kó máa kó ayọ̀. Ọlọ́jọ́ bí ìwọ láyà Ọ̀ṣọ́ alábàodò àròkọ fẹ́yẹ jẹ́. Ọ̀ṣọ́ ò sí nílé ẹdìyẹ dàgbà. Ìbá wà nílé Ọ̀ṣọ́ ìbá ti fàyẹ ẹdìyẹ jẹ. Ọ̀ṣọ́ Ọ̀ṣọ́ owó Ọ̀ṣọ́ Ọ̀ṣọ́ ọmọ olówó tó ń bẹ lókè ọ̀tà ọ̀nà. Ọlọ́jọ́ bí ìwọ lọ lóríire òní ní gbogbo òlú ṣe ń bá ọyọ̀ tí wọ́n ń bá ẹ dúpẹ́. Mo ráyọ̀ Sanni ní kí n máa kí ẹ kú oríire bẹ́ẹ̀ làlájì Kàbírù ní ẹ̀mí rẹ̀ ó ṣe púpọ̀. Kudirat Àbẹ̀ní ọmọ Jáyésìnmi ló ń ṣọjọ́ bí o. Ǹdẹ̀ ọmọtọ́lá ní gbẹ̀mí lékè màmá Goríọlá ló ṣe ń bá a gbégbá ọpẹ́ tá Alhaji Ibrahim náà ṣe happy birthday to her. Gbẹ̀ngà àtìyàwó rẹ̀ ò gbẹ́yìn wọ́n ní máa kọ́ lọ́jọ́ bí pé happy birthday. Ọlọ́jọ́ bí o Kudirat Àbẹ̀ní ọmọ Balógun Jáyésìnmi ní Kòròdú. Yẹ̀mbẹ́ ọ̀dẹ́lẹ̀ bàbá tó bí ẹ lọ́mọ. Ẹ̀yin lọ́mọ Balógun dòdò jẹ́wà. Abìní kúkú láti bẹ̀ wọlé. Ọmọ onídìí àgbà ń gbé. Ẹ̀yin lọ́mọ onídìí òkúrukútu. Ọmọ àjẹ́tí rájà tí bẹ̀rẹ̀ nì. Ẹ̀yin lọ́mọ ẹlẹ́gùnlé àdéhùre. Ọmọ alọ́pọ̀ lọ́nà kòtòkòrì. Ọmọ ọba àkárìgbò. Ẹ̀yin lọ́mọ bí ṣòkòtò gbóṣù mẹ́fà nílé aláró. Aláró gbọ́dọ̀ san ṣòkòtò gbọ́dọ̀ sọnù. Ọmọ Balógun dòdò ń dáwà. Okú oríire òní o. Kudirat Àbẹ̀ní aya Man City agbẹ́sẹ̀ kó má gbé bọ́dì. Ó ti yá jẹ́fọ́ délé ní Kòròdú. Ọlọ́jọ́ bí ìwọ lọmọ wọn ní Kòròdú ọ̀gá. Ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́. Ẹ̀yin lọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́. Ẹ̀yin lára àráyè Umar Afẹ́lẹ́jà. Ìran bàbá yín láṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni òróbìnrin rí. Ẹ̀yin lọ́mọ ìlú tí ò lálábàárù kankan lórí gbogbo wọn lọ̀gá. Ẹ̀yin lọ́mọ aṣá wọn ní Kóìkì. Ẹ̀yin lọ́mọ akẹ́ ní kókẹ́rù onígbó. Ìran bàbá yín lọ́mọ akẹ́ lọ́dọ̀ kẹ́rù ọlọ́dọ̀. Ẹ̀yin lọ́mọ oníṣu mẹ́fà nílé tí wọ́n jẹ méjì tí wọ́n ta méjì tó lóríṣà tí wọ́n fi méjì yókù bọ́ nílé bàbá tó bí ẹ lọ́mọ. Ẹ̀yin lọ́mọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ irúnmọlẹ̀ tí fẹ́lẹ̀ jà. Ààyè ló gbà yín ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ètì gbàwọ̀rọ̀ lọ́jọ̀jọ̀. Ẹ̀yin lọ́mọ káfọwọ́wà káfajẹwà káwá fọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ọwọ́ wakọ̀ délé ìṣẹ́ni. Ẹ̀yin lọ́mọ wájú ọlọ́kọ̀ tí sowó. Ẹ̀yìn kùlé ọlọ́kọ̀ tí sẹ́jìgbà lẹ̀kẹ̀. Ògèdègẹ̀dẹ̀ ọlọ́kọ̀ ló ń tàn yẹmẹyẹmẹ lójú omi. Ọmọ òwẹ̀ níkọ̀rọ̀. Ọmọ sẹ́gun ẹ̀bùn nìran bàbá yín. Ẹ̀yin lọ́mọ mi láti sọ̀ka kẹ́rẹ́kẹ́rẹ́. Ọmọ àgbà ńlá ti búra òníran bàbá yín. Ẹ̀yin lọ́mọ kú sọ́wọ́ ẹrú. Ọmọ pápá musari. Ẹ̀yin lọ́mọ ojúkójú òjòjú gbì. Mẹ́rin ti gbì. Méjì ní tèèyàn. Yan bí lólu ọmọ alẹ́rìí ikú pogun. Ìkòròdú ọ̀gá. Ẹ̀yin lọ́mọ rúmọlẹ̀ tí fèlè jà. Ọlọ́jọ́ bí òní o. Kudirat Àbẹ̀ní ọmọ Balógun Jáyésìnmi ní Kòròdú.
ọ̀ṣọ́ Lukman ọmọ Man City ló ní máa kí ẹ pé happy birthday to you.